Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé ọmọ Adé. Mo ní kí n fi tó yín létí nípa ìròyìn tó ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́ báyìí ni o. Ìyá ọlọ́sùn tí àáfàá wa kan kí n má dárúkọ tí wọ́n fi ẹ̀sùn kàn pé bí a ó bá wọn lórúkọ jẹ́ tí wọ́n dẹ̀ ti gbé sí àtìmọ́lé láti bí ọjọ́ mélòó sẹ́yìn kọ́tẹ̀ tó mú Tani Ọlọ́run ní ìyá Ọ̀ṣun ti wà ní àgọ́ ti wà ní gbàgà ń tiwọn. Lónìí la rí fọ́nrán kan níbi tí ìyá ọlọ́sùn tó ti ní òun bọ Ọ̀ṣun mọ́ òun pé òun ti da Musulumi tí ó dẹ̀ ti ń àwọn ìpèdè tí ẹni tó bá ṣẹ̀gbá ẹ̀sìn Musulumi máa ń pè tí wọ́n dẹ̀ ní kó máa pè tẹ̀lé àwọn. Eléyìí jẹ́ nǹkan tó fa wuyewuye lórí ẹ̀rọ ayélujára táwọn kan ní bí ìyá ọlọ́sùn bá jẹ́ ọlọ́sùn lóòótọ́ bí àwọn èdè lárúbáwá èdè àwọn Musulumi bó ṣe dùn lẹ́nu ẹ̀ kò ní dùn bẹ́ẹ̀. Ẹ wo ẹ jẹ́ ká wo fídíò yìí. Ṣètìrì nǹkan bíi méjì ọ mẹ́ta ló ń fa bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀. Àkọ́kọ́ ẹ rí i pé ìyá ọlọ́sùn yìí pẹ̀lú ẹkún ló fi ń sọ àwọn nǹkan tó ń sọ. Ó túmọ̀ sí wípé wọ́n fi pá múyàn sí nǹkan ni. Àwọn kan tẹ̀ sọ pé bẹ́yà ṣe ni wọ́n sọ fún pé ìyá tó bá fẹ́ ká fi ẹ́ sílẹ̀ o gbọ́dọ̀ gba ẹ̀sìn wa ni o. Ìyá sì nílé kò mọ̀ pé ẹjọ́ ti fẹjú àwọn èèyàn ti gbèjà níta kò mọ̀. Àkọ́kọ́ lélẹ̀. Ìdàkejì ẹ̀wẹ̀ tẹ́ bá wá wo bí ọ̀rọ̀ ṣe ń dá ọ̀rọ̀ àwọn ìpèdè ẹ̀sìn Musulumi ṣe dá ṣákáṣáká lẹ́nu ìyá ẹ̀. Ó túmọ̀ sí wípé Musulumi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé Musulumi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ Ọ̀ṣun. Ìkẹta wá ni pé tó bá jẹ́ wípé ṣe ni wọ́n fi agídí mú ìyá yìí ẹ má gbàgbé pé agbẹ̀bí ni ìyá ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé táwọn èèyàn bá wá tá gbóyún wá tí ìyá bá fẹ́ gbẹ̀bí wọn tí ìyá ẹ̀ bá fẹ́ gbẹ̀bí wọn ṣe rò pé àwọn nǹkan tó ń lò tẹ́lẹ̀ tó fi ń gbẹ̀bí nírọ̀rùn só máa dà sílẹ̀. Ó túmọ̀ sí wípé kò sí ijọ́ tí ìyá rẹ̀ náà ò sí ní máa ṣe àmúlùmálà ẹ̀sìn tí wọ́n fi pá mu ni. Kì í ṣe pé ó fi ayé ẹ̀ ó dìdì fi ayé ẹ̀ fún ànábì wọ́n fi pá mu ni kò dátọwọ́ ẹ̀ sílẹ̀. Ó dàbí ká ní èèyàn kọ èṣù sílẹ̀ ṣùgbọ́n kò kọ sẹ́ ọwọ́ èṣù sílẹ̀. Ó dàbí ká sọ pé èèyàn kọ Lúsíférì sílẹ̀ ṣùgbọ́n kò kọ iṣẹ́ ọwọ́ Lúsíférì sílẹ̀. Mi mọ̀ bí ó yé wa kò dátọwọ́ ẹ̀ sílẹ̀ ẹ kàn fi pa ní gba ẹ̀sìn wa ni. Ó náà máa ṣàmúlùmálà ẹ̀sìn akẹ́ àláwù lọ́sàn àbọ̀ Ọ̀ṣun lálẹ́ àbí. Ẹ wò ẹ má jà tanra wa mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ má jà tanra wa ká sòótọ́ fúnra wa. Ẹ má máa parọ́ fáwọn èèyàn mọ́. Irú ìyá Ọ̀ṣun yìí báyìí tó di àwáwù lónìí ẹ wá rò pé a fi Ọ̀ṣun sílẹ̀. Akẹ́ àláwù lọ́sàn àbọ̀ Ọ̀ṣun lálẹ́. Adé ní orúkọ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò ìkéré ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi. Ire ó dàbọ̀.